lójú táyé àti ní gbogbo àgbáyé. Ẹni ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ olórí oko orílẹ̀-èdè Nàìjíríà ẹni ó ti ń kan sáárá sí gómìnà àná ní ìpínlẹ̀ Rivers tí ó jẹ́ mínísítà ọ̀rọ̀ ìlú Àbújá lásìkò yìí, ìyún Nyesom Wike, lórí ètò ìdìbò tí ó kọjá ní ìlú Àbújá, ìpínlẹ̀ Rivers àti ìpínlẹ̀ Kano ní ọjọ́ àbámẹ́ta tí í ṣe ọjọ́ Sátidé ọ̀sẹ̀ tí ó kọjá yìí, tí Tinubu sì ń jẹ́ kó di mọ̀ pé ọlá bàtà ló ń módò ṣàn, ọlá bàbá ọmọ ló mọ́mọ yẹn fanda, wípé bí kì í bá sí ti Wike ni ẹgbẹ́ òṣèlú APC kò ní rọ́wọ́ mú débi tí wọ́n ti rọ́wọ́ mú ní ìjọba ìbílẹ̀ tó wà ní ìlú Àbújá nínú ètò ìdìbò tó ń ṣe níbẹ̀ lọ́jọ́ àbámẹ́ta tí í ṣe Sátidé ọ̀sẹ̀ tí ó kọjá. Ẹ rántí pé lọ́jọ́ àbámẹ́ta tí í ṣe ọjọ́ Sátidé ọ̀sẹ̀ tí ó kọjá yìí, èyí tí í ṣe ọjọ́ 21 nínú oṣù kejì ọdún tá a wà yìí, the 21st of February 2026, ní ètò ìdìbò ló wáyé ní ìjọba ìbílẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà tó wà ní ìlú Àbújá, ìyẹn ìjọba Àbújá Municipal Area Council, ìjọba ìbílẹ̀ Buhari, ìjọba ìbílẹ̀ Gwagwalada, ìjọba ìbílẹ̀ Kuje, ìjọba ìbílẹ̀ Kwali àti ìjọba ìbílẹ̀ Abaji, tó sì jẹ́ pé nínú ìjọba ìbílẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà yìí, ẹgbẹ́ òṣèlú APC ló jáwé olúborí nínú ìjọba ìbílẹ̀ márùn-ún, ìyẹn ìjọba ìbílẹ̀ Abuja Municipal Area Council, ìjọba ìbílẹ̀ Buhari, ìjọba ìbílẹ̀ Kuje, ìjọba ìbílẹ̀ Kwali àti Abaji, ṣùgbọ́n tó jẹ́ pé ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP àwọn náà wọ́n jáwé olúborí ní ìjọba ìbílẹ̀ Gwagwalada. Bákan náà ni ló jẹ́ pé ètò ìdìbò àtúndì ìdìbò ó wáyé ní ìpínlẹ̀ Kano náà sí agbègbè Kano Municipal àti Ngogo, tó sì tó jẹ́ pé ètò àtúndì ìbò sí ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Rivers ti agbègbè Awada East 2 àti Kana 2 ó tún wáyé ní ìpínlẹ̀ Rivers tí Wike ti wá, tó sì jẹ́ pé àti Kano àti Rivers ẹgbẹ́ òṣèlú APC náà ni wọ́n kó ìdìbò méjèèjì ọ̀hún tán. Ṣá ò, nínú àtẹ̀jáde tó fi síta lọ́jọ́ àìkú tí í ṣe ọjọ́ Sunday ọjọ́ kejì ètò ìdìbò náà tí àjọ elétò ìdìbò Independent National Electoral Commission INEC tí wọ́n ti kéde àwọn tó jáwé olúborí, ìní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni ló fi ọ̀rọ̀ síta nínú àtẹ̀jáde tí agbẹnusọ ààrẹ ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà tó fojú síta lórúkọ Tinubu ni ló ti kan sáárá sí Wike wípé àwọn iṣẹ́ rere tí Wike ń ṣe ní ìlú Àbújá ni ló jẹ́ kí àwọn aráàlú kan nígbàgbọ́ nínú ẹgbẹ́ òṣèlú APC náà fi dìbò rẹpẹtẹ fáwọn, tó fi jẹ́ pé nínú ìjọba ìbílẹ̀ 6 tí ó wà ní ìpínlẹ̀ Àbújá, odidi 5 ni àwọn ti jáwé olúborí, tí Tinubu sì tún kan sáárá sí àjọ elétò ìdìbò INEC àti gbogbo àwọn tó kópa nínú àwọn ètò ìdìbò tó wáyé ní Rivers, Kano àti ìlú Àbújá náà.